survivor àtàwọn Ìjẹ̀bú ìkómọ Jáwésọlá làwà Ifá èké Àràbà nílùú Àwà ló ṣe ìkómọ lọ́jọ́ yìí. Yóò kọ sára sí Ọlọ́run yóò wá ní Allahu Akbar. Ẹja náà méjì sọ pé Allahu Akbar. Ilahi wala la ilahi. Ẹ bá wọn ṣe àmì. Kò jẹ́ kó di wàhálà sí wọn lágbádá. Ẹ jẹ́ adúpẹ́ fọ́lọ́run pa alhamdu. Ẹ dúpẹ́ màmá. Ọlọ́run ẹni ọpẹ́ yẹn Ọlọ́run máa jọ kàn láyéláyé. Àlékún oore àti ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà. Ọlọ́run máa jọ jọ ń dàgẹ̀ fún yín. Wala la hawla wala quwwata illa billahi aliyyil azim. Náà àmà èlò lẹ́ẹ̀fi dúpẹ́ fọ́lọ́run. Tọ́lọ́run bá ṣe ìgbẹ́ ní. Látúgbè wà ní tiwa ẹni ó bá gbé kó wọlá tí ẹ bá sin Ọlọ́run yóò rí aṣáájú dáadáa ń pa Ọlọ́run tí ẹ náà ní gbogbo wa tá ń bẹ ẹ jẹ́ ká náà sin Ọlọ́run. Ọlọ́mọdé àgbà ní ìbádà fẹ́ni kọ̀ọ̀kan wa màmá wa yìí àwọn náà ti ń tú àpò wọ́n dúpẹ́ fún Ọlọ́run àwọn wa Tajudeen àwọn náà débí màmá wa yìí wọ́n débí lówó tó lálàáfíà Ọlọ́run má jẹ́ kọ́ wáyé má jẹ́ kọ́ sàlàkù láéláé màmá wa ìyàwó àbí ìyáálé ni àwọn náà débí ìyàwó àwọn náà débí wọ́n sọpọ́tì ìyáálé Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún ìméjèèjì láéláé ìjọ sọ̀kalẹ̀ tí náà Ọlọ́run tó jẹ́ rọrùn Ọlọ́run jẹ́ àwa pẹ́sẹ̀ péjú pẹ̀lú títí náà pẹ̀lú rọrùn wọ́n là kún fún àyàkọ́nù Ọlọ́run bàbá wa bàbá èlò lẹ́ẹ̀fi sọpọ́tì ìyàwó yín àwọn bàbá wa yìí náà àwọn náà débí bàbá wa yìí bàbá wa bàbá àwọn náà mú tó kì mí lẹ̀ wọ́n sọpọ́tì yìí gbọ́ tá ń bẹ lórí ìjòkó ẹ jẹ́ ká wá yẹ ìyàwó yìí sí gbogbo ẹ̀yin àǹtí wa gbogbo ẹ̀yin mọ́mí wa gbogbo ẹ̀yin sisters àti ẹ̀bẹ̀ ní à ń bẹ lórí ìjòkó ẹ jẹ́ ká bá wọn dúpẹ́ màmá àwọn wo lẹ mà ẹ wù wọ́n àwọn wo lẹ mà tẹ tọ́ torí ti yín wá ẹni tó bá torí ìyá wa lọ́mọ tuntun tẹ̀ ní wá ẹ wá bá wọn dúpẹ́ fún Ọlọ́run ẹ máa pè wọ́n àbí ṣé ká máa pè wọ́n kẹ̀kẹ́ ni gbàtí gbogbo wọn á dìde báyìí. abẹ́lẹ́ fún bàbá wa Imam lẹ́yìn kẹsìn gbogbo ẹ̀mí tó fi máa tukù ohun tó ń jẹ́ àwa mùsùlùmí àwa ọlọ́mọta yọ̀ǹda rẹ̀ fún wa ọlọ́mọta tó fi àrísìkí tó ní tán láíláí ọlọ́mọta fi tì ń dì fún wa wala la ilaha illallah wala la hawla wala quwwata illa billahi aliyyil ayyama kana kafara هنزل الخير المدرارا ويا ربي تفويلا خمور شيخ بدماسي ويا ربي تتويلا خمور شيخ بدماسي هيا من كان كفارا أنزل الخير المدرار àdúrà náà ń ṣe fún bàbá wa Imam kọ́lọ́n bá lékún gbogbo ẹ̀mí àtàláfíà fún bàbá wa Imam tó yí pé tí wọn bá ń gùn lẹ́mí tó bá ń ṣe aṣíwájú wa náà ní ọkàn tàwa náà ó fi balẹ̀ nígbà wa tá ń bẹ lẹ́yìn wọn àwa náà lé àwa ni ọlọ́run tí a lékún dáadáa fún bàbá wa Imam wala hawla wala quwwata illa billahi aliyyil azim a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم. خدوكه والصلاة والسلام أسكاشي قفون الله إلا روتي شاشة جدا نبوة محمد wọ́n bàbá tí wọ́n ti lọ àyè yìí tá a jàǹfààní dáadáa lọ́dọ̀ wọn ọlọ́mọṣà bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn. àwọn tí wọ́n ṣẹ́kù láyé sẹ̀mí ìgbé ayé wọn Ọlọ́run túbọ̀ máa ṣe nírọ̀rùn. àwa tá à ń tẹ̀lé ní tí wọ́n ń wí fún wa Ọlọ́run máṣá san wá lẹ́san dáadáa. àwọn bàbá máa mú àgbà nílẹ̀ yìí níjẹta níjẹrin lánàá tí wọ́n bá wá kẹ́ gbogbo wọn. ilé ibi tí ìta bí a wà yìí ìta àwọn kan ní lánàá tọ́ba ń gbọ́ náìbí imam ìta lé náìbí ní wọ́n ti jẹ́ náìbí mi lánàá náà ṣe ni
inú ilé yìí Allahu Akbar kabir. Bàbá náà kọ́lọ́ mọ́sá àbáwá kẹwọn èmi ò mọ̀ olùmọ̀lọ́tún ta ló mọ̀ tí ń bẹ lọ́tún ẹ̀ dáhùn ta ló mọ̀ tí ń bẹ lọ́sì iwájú la kọjú sí iwájú la rí wọ́n ní iwájú oníwájú là ń rí ẹni ẹlẹ́ni ní rí pàkọ́ ọ̀tẹ́ni bẹ́yìn ṣe ń wojú mi yìí tèmi náà ń wojú yín àwọn kan ń wò pàkọ́ tí àwọn kan náà ń wo tèmi náà. ṣùgbọ́n ọba tó ṣe pé kò sí ní tí ó mọ̀ kò sí ní tágbára rẹ̀ ò ká kò sí ní tí ò lè ṣe. mo ti sọ kan nísìnyí ẹ̀yin mọ̀ ẹ́ pé ẹ̀yin lẹ́ni tí n bá tún wá kọ́ ilé kan wá tún wá pé ta ní nìyẹn kí ló lè ṣe ọlọ́run mi kí ló lè ṣe ìwọ tí ó dá ayé àtọ̀run kò lè wí kí ló lè ṣe ọlọ́run mi kí ló lè ṣe. Ó ga jòkè lọ ọlọ́run mi ó ga jòkè lọ ìwọ tí ó dá ayé àtọ̀run ó ga jòkè lọ ọlọ́run mi kábíyèsí rẹ ọba ọlọ́run kábíyèsí rẹ̀ kò lórogún kò lábàkan kò tún lẹ́ni kejì. kábíyèsí rẹ̀ láhàlùn kì í sọgbọ́n. wàlá kò wà tó. kì í dẹ̀ ṣe pé mo lágbára. illa min wahhabir rahman tanzallu. من وهاب الرحمن تنزيلا. Oore kan ni o ẹ̀bùn kan ni tọ́lọ́run máa ń mú fún àwọn ẹrú ẹ̀ láyé. Kì í ṣe pé mo lówó ni wọ́n fi ń bí ẹ̀bùn kan ni ètèyàn ó sì bí láyé ó máa bí ìyàwó téèyàn ó sì ní láyé yóò ní. Sẹ́rí púpọ̀ wa àgàgà àwọn akẹgbẹ́ wa tá a jọ wá bì tá a jókòó òkè yẹn tá a jókòó bí wọ́n fẹ́ wá wò pé bóòlù ní ṣe fẹ́ rí. Àràbà tuntun bímọ léèbì ìkànnì náírà wọn ìyàwó wọn ni àìmọ́lẹ̀ tuntun nẹ̀yìn onú. Ṣẹ́ńtẹ́lẹ́mì wá sọnù. Ọlọ́run bá ń lékún dáadáa fún yín o lékún gbígbàdúrà fún yín o ẹ̀yin ìyàwó. Ẹni bá fẹ́ àfa alábòjú kúrò ní fẹ́ àfa o àwọn wòlíì àwọn yẹn ṣe tí wọ́n sínú jẹ́jẹ́ ni ayé yìí mọ̀ pé wọ́n níyàwó méjì mẹ́ta ṣùgbọ́n àwọn àfa máa ń níyàwó méjì mẹ́ta àwọn oníṣẹ̀ṣe wọn máa níyàwó àìmọye tí àfa ò ní ju mẹ́rin lọ ṣùgbọ́n táwọn oníṣẹ̀ṣe àràbà àbí fàlùmọ́ ti sọ pé wọ́n pọ̀ lẹ́kọ̀ọ́ á jẹ́ pé yóò fẹ́ ju mẹ́rin lọ. Àwọn kan sì tún garùn lójú ọ̀nà pé bàbá tí máa ń fa góòlù sọ́rùn yìí àfi kébì náà jẹ náà. Ọba tó ní yìí ò ní fi yín lẹ̀ o ilé yìí ò ní dàrú o ó ń dùn báyìí yóò dalẹ̀ o tó bá dalẹ̀ yóò sì mọ́júmọ́ o ọmọ wa tàbí yóò lálùbáríkà o Ọlọ́run ní fi dààmú ìyá kò ní fi dààmú bàbá kò ní fi dààmú ẹnìkọ̀ọ̀kan wa kò ní jẹ́ lọ́mọ ìyá ẹnìkan ọmọ gbogbo ayé lọ́lọ́run ó bá wa ṣe ọmọ ọjọ́ òní lọ́lọ́run ó sì ṣe kò ní ṣe lọ́mọ àtijọ́ yìí alibarika ọlọ́run ṣẹlẹ̀ anabi wa Muhammad wala la ilaha illallah la hawla wala quwwata lana illa billahi aliyyil khasim. ẹ̀yin ìyàwó lẹ́ẹ̀kan sí ẹ dákun. sunna ìyá tó sì bímọ ṣó ní igi lórí ṣó ní dáwórì. ta ló sọ ma ilé àná olúwa pọ̀. sẹ́yìn náà bí bàbá. That is the name of the. Anu Oluwapo Mazi
àánú Olúwa pọ̀ Ọlọ́run jẹ́ kó ní àlùbáríkà ta ló sọ newly born ọpẹ́ mi pọ̀ Basira Olúwapọ̀ ọpẹ́ mi pọ̀ Ọlọ́run fún àlùbáríkà sí orúkọ ìrètí Olúwa ìrètí Olúwa tí chief imam aláìdèbè ìlú Àwà Ìjẹ̀bú. mo rí àánú gbà mo rí àánú gbà being named by the ilé kan ló sọ o Olúwa sì kẹ́ mi mama ẹlẹ́ja ló sọ yẹn o ilé yẹn wa o. the chief imam of okay ìyá mi Àwà Ìjẹ̀bú. bẹ́ẹ̀ ni ìyá ẹlẹ́ja. Tèmítọ́pẹ́ ẹ má bójú ẹ. Tèmítọ́pẹ́ orúkà yà Ọlọ́run ló sọ eré mi dé orúkà náà ni ẹyin ni Dábírà ìyálé kan ló sọ èyí tá a pè nínú orúkọ ọmọ yẹn Ọlọ́run má ṣàjẹ́ kó ní àlùbáríkà Ọlọ́run jó jẹ́ fún kó má ní lára èyí tí wọ́n bá ń pè nínú ẹ̀ kọ́lọ́run jó máa bá a lára mu àlùbáríkà Ọlọ́run ṣẹlẹ̀ Ànábì wa Muhammad ìtumọ̀ Basiratu náà ní pé ọba tó ti fún lójú ojú yẹn ò ní fọ́ gbogbo ẹ̀yà tí ń bẹ lára yìí kọ́kọ́ nínú ẹ̀ ò ní sọnù mọ́ lọ́wọ́ àlùbáríkà Ọlọ́run jẹ́ àkọ́ṣe Ọlọ́run wala la ilaha illallah wala Muhammadur rasulullah Ọlọ́run wọlé abẹ́nà níwájú Ọlọ́run gbogbo àwọn aláboyún yòókù Ọlọ́run jẹ́ sọ láyọ̀ omi ò tó ẹ̀jẹ̀ ò tó Ọlọ́run má fi ṣàdánwò ìjọ wa lajú ọmọ mi dà má bínú omi ló dànù agbè òfò Ọlọ́run má dájọ́ bẹ́ẹ̀ fẹ́ nìkan kan wọn àgbọ̀kọ̀ Ọlọ́run ṣẹlẹ̀ Ànábì wa Muhammad ọmọ rẹ̀ rèé talẹ́ni tí ó gbé tí ó máa tọ́jú ẹ̀ ìyá ń kọ́ ẹ̀rọ pàdé lẹ́yìn sẹ́mẹ́tìrì lọ́hùn Ọlọ́run dẹ́kun má jẹ́ ó jẹ́ fún gbogbo aláboyún pátápátá àgbọ̀kọ̀ Ọlọ́run ṣẹlẹ̀ Ànábì wa Muhammad wọlé eléyìí náà gbogbo àwọn tí wọ́n wá ń bẹ Ọlọ́run ṣàbá wa dá wọn lóhùn Ọlọ́run bá wa dá wọn lóhùn jọ́la ayọ̀ sọ nínú wọn jáwọn náà ò rọ́pẹ́ dá jáwọn náà ò rí gbé dání jáwọn náà ò rí gbígbé jó lẹ́ni tá a mọ̀ àtẹni tá a mọ̀ Ọlọ́run mọ́sàbá aṣọ́ra ayọ̀bẹ́ ní kọ̀ọ̀kan àlùbáríkà Ọlọ́run ṣẹlẹ̀ Ànábì wa Muhammad wala la ilaha illallah aduka rabbul ibadi laka kullu marra ta'ala ma fil fuhad faqad hajatara subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Bismillah Rahman Rahim. Allahu akbar. Jù wáyé lọ. Ìyàwó tù. Nàmbà 2 lẹ́yìn àbí nàmbà kí lẹ́yìn wa. Ọ̀dà gbogbo ẹ̀yin ìyàwó ẹ̀ máa bẹ̀ wáyà tì. Ìyá lójú gbogbo ayé sì ká rí yẹ o. Má wà ń kọ̀rọ̀ o. Ẹ̀yà ìwọ náà. Ẹ̀yin lẹ wà láàrin. Má bọ̀ ní. Ẹ sọ pé bismillah Rahman Rahim. Ẹ sọ pé Allahu akbar. Allahu akbar. Yóò jẹ́ rọrùn fún yín o. Allahu akbar. Lẹ́yìn wá gba náà bá mi nàka sí ìyàwó kejì. Wàá sọ̀ láyọ̀. Wàá sọ̀ láyọ̀. O ò ní bí oyún kú. Sàmì 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 sàmì. Ẹ bá ń sọ pé for arsalna. Má wí kéwù dákun má dàrú. Ṣùgbọ́n bá ń sè. Ruhana. Fatamassala laha. Basharan. Sawiyan. Fa arsalna. Ilayha. Ruhana. Fatamassala. Laha. Basharan. Sawiyan. Fa arsalna. Ilayha. Ruhana. Fatamassala. Laha. Basharan. Sawiyan. Ọlọ́run tó ní kí igi tútù ó péwé. Òun náà ni ó sùn tẹ gbòdì ẹ̀ ṣe. Ìyàwó.
Happy